Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lélòó tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, wọn aláàánú alátìlẹ́yìn wa, Ọlọ́run tí ó ń jẹ́ kí àbá rere wa kí ó wá sí ìmúṣẹ àti èyí tí òun pàápàá ní fúnra wa. Ó ràn wá lọ́wọ́, ó jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún oore ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn. Àdúpẹ́ Ọlọ́run, fi ìyìn forúkọ yín. Ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 18 oṣù kìíní. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé ní àwọn ọmọkùnrin. Àkọ́sórí wa la mú nínú ìwé Tẹsalóníkà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá. Tẹsalóníkà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará, kí ẹ máa kìlọ̀ fún àwọn tí ń ṣe aláìgbọ́ràn. Ẹ máa tu àwọn aláìlọ́kàn nínú. Ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́. Ẹ máa súre fún gbogbo ènìyàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Fílímọ̀ orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé Fílímọ̀ orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Èmi bẹ̀ ọ́ fún ọmọ mi tí mo ti bí nínú ìdè mi, Onésímù. Nígbà kan rí ẹni tí ó jẹ́ aláìlera fún ọ, ṣùgbọ́n nísinsìnyí ó lera fún ọ àti fún mi. Ẹni tí mo rà padà, àní òun tìkálára rẹ̀, èyí ni olùfẹ́ mi. Ẹni tí èmi ìbá fẹ́ dá dúró pẹ̀lú mi kí ó lè máa ṣe ìránṣẹ́ fún mi nípò rẹ̀ nínú ìyìn rere, ṣùgbọ́n ní àìmọ̀ inú rẹ̀ èmi kò fẹ́ ṣe ohun kan kí oore rẹ̀ kí ó má bàa dàbí àfihànjú ṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́. Nítorí bóyá ìdí rẹ̀ ni èyí tí ó fi kúrò lọ́dọ̀ rẹ fún ìgbà díẹ̀, kí ìwọ kí ó bàa lè ní títí láé. Kì í ṣe bí ẹrú mọ́ o, ṣùgbọ́n ó ju ẹrú lọ. Arákùnrin olùfẹ́, pàápàá fún mi, mélòó jù bẹ́ẹ̀ lọ fún ọ nípa ti ara àti nípa ti Olúwa. Nítorí náà bí ìwọ bá kà mí sí ẹlẹgbẹ́ rẹ, gbà bí èmi tìkálára mi. Ṣùgbọ́n bí ó bá ti ṣẹ̀ ọ́ rárá tàbí tí ó jẹ ọ́ ní gbèsè kan, kà á sí mi lọ́rùn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nínú àkòrí ẹ̀kọ́ tòní, ọmọkùnrin jẹ́ ẹni tó jọ ọ́ tàbí díẹ̀ lára àwọn ìṣe rẹ̀. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejìlélógún, Dáfídì kó àwọn ènìyàn mọ́ra. Àwọn tó jẹ́ alárìnkiri ó kó wọn mọ́ra, ṣùgbọ́n ó tọ́jú wọn láti di àwọn ọkùnrin alágbára gẹ́gẹ́ bí ara rẹ̀. Jésù Kristi lo ọdún 3 àti àbọ̀ péré pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n ní ìgbà tí yóò fi wọ́n sílẹ̀, wọ́n ti yí padà gan débi pé wọ́n dàbí àwọn ènìyàn tó ka ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 13. Nígbà tí ẹnìkan bá ti lo àkókò díẹ̀ pẹ̀lú rẹ, ǹjẹ́ àwọn ènìyàn yòókù lè ṣe àkíyèsí ìyàtọ̀ gidi lára wọn bí? Bíbélì sọ pé bí o bá fẹ́ràn láti tọ́jú ẹrú láti kékeré, ẹrú náà yóò padà di ọmọ o. Ìwé Òwe orí 19 ẹsẹ̀ 21. Ìgbà kékeré níbí yìí tọ́ka sí ìgbà tí ènìyàn kò ní òye ohun púpọ̀ nípa ayé. Tí o bá ní àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ, tọ́jú wọn bí ẹni pé ọmọ rẹ ni wọ́n. Bá wọn wí nígbà tí ó bá yẹ. Kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n ní láti kọ́. Má sì sọ ìrètí nù lórí wọn, nítorí wọ́n sì ń ṣiṣẹ́ lórí kùdìẹ̀kudiẹ káàtó wọn ni o. Lẹ́yìn ìgbà díẹ̀ wọn yóò dàbí ọmọkùnrin àti ọmọbìnrin sí ọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn sọ pé àwọn kò lè gba ìgbàkúgbà, nígbà tí òtítọ́ ibẹ̀ ni pé wọn kò lè ní sùúrù pẹ̀lú àwọn ènìyàn. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ gbàgbé pé èso tí ẹ̀mí ni sùúrù. Ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 17. Ọ̀pọ̀ àwọn ènìyàn tó tì mí lẹ́yìn nísinsìnyí lónìí, wọ́n jẹ́ àwọn tí ìwà wọn kò pé tẹ́lẹ̀. Kí n rọra sọ bẹ́ẹ̀,
ẹ̀wẹ̀ Ọlọ́run ràn mí lọ́wọ́ láti kọ́ wọn. Mi ò bọ́hùn lórí wọn rárá o. Lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n dàbí ọmọ sí mi tí wọ́n sì ń yanjú àwọn iṣẹ́ tó gba ọgbọ́n. Báyìí tí o bá fẹ́ ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí aṣíwájú, o gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń ṣiṣẹ́ lórí àwọn ènìyàn. Ní ilẹ̀ Yorùbá, òwe kan sọ pé àgbà tí kò bá bínú ni ọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ní ìgbà mìíràn, ìdí tí àwọn ènìyàn fi dà wá ni pé wọ́n ti lé àwọn ọmọ tí Ọlọ́run rán sí wa jáde kúrò nínú ayé wa nípa àìní ìpamọ́ra. Ọ̀pọ̀ ènìyàn ló wà tó ní ohun ribiribi tí Ọlọ́run dá mọ́ débi pé kí ó máa farada àwọn ènìyàn tó ń ṣe àwọn nǹkan búburú lemọ́lemọ́. Kì í ṣe bíi pé kí o máa farada àwọn ènìyàn tó ń ṣe nǹkan búburú lemọ́lemọ́ o tàbí hùwà ọ̀daràn. Má ṣe farada àwọn yẹn o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ àti akitiyan láti yí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ padà, tí wọn kò bá kọ̀ láti yí padà, o lè yanjú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí Paul ti ṣe nínú ìwé Kọ́ríńtì kìíní orí 5 ẹsẹ̀ 5. Ẹ̀wẹ̀ tí wọ́n bá ní ìwà tó dára ṣùgbọ́n tí wọ́n ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí kò bójúmu nínú ayé wọn, tí wọ́n sì fẹ́ láti dára sí i, má ṣe fi àìní sùúrù lé wọn sínú ayé rárá o. Kókó ọ̀rọ̀: gbìyànjú kí o mú àwọn ọmọ jáde láti inú àwọn ènìyàn tí Ọlọ́run ti rán sí ọ nínú ayé rẹ. Gbìyànjú kí o mú àwọn ọmọ jáde láti inú àwọn ènìyàn tí Ọlọ́run ti rán sínú ayé rẹ. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, oore ọ̀fẹ́ láti mú àwọn tí o rán sí mi, láti kó wọn mọ́ra, àwọn tí ó kù díẹ̀ káàtó fún, láti sọ wọ́n dọmọ, láti tọ́ wọn sí ojú ọ̀nà rẹ̀, kí wọ́n yí padà, kí wọ́n sì wúlò fún ìwọ àti kí wọ́n lè wúlò fún iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ náà gbé lé mi lọ́wọ́. Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ náà, fún mi lẹ́mìí sùúrù, fún mi lẹ́mìí ìdarí. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání náàní náání, òun àní náàní, ọmọ asẹ́gìtà, ó ń náání èpo igi. Ó dàbọ̀.